láti 2020 pé kó fi 200 sórí ẹ̀ 200,000 kì í ṣe 2 million o kì í ṣe 3 million o kì í ṣe 4 million o kì í ṣe 20 million o wọ́n wá agree pé ok 200 ló fẹ́ fi lé nílẹ̀ tán ti rà láti 2020 wọ́n wá fi 200 sí ọwá náà sanwó fún wọn láti February mo wá fẹ́ bọ́ta ní March mama jí wá pè mí yẹn firstborn mama tèmi wá pè mí pé kí ní sùúrù àwọn ti pè é láti March yóò sanwó ó wá di àná ọwọ́ send fake alert 7 million 8.3 àbí 8.5 lówó tó fẹ́ san fún wọn ó wá ní o ti send owó yẹn láti 9 o'clock láàárọ̀ àná owó yẹn wá fẹ́ẹ̀lì wà lọ́nà mọ́kà ọ̀nsá sàfà ọ̀nsá márùwà lọ́wọ́ sẹ́ni pé kò tí ì síjà báyìí mi ìdẹ̀ tí ìbẹ̀rẹ̀ wàhálà nǹkan bẹ ní ọwọ́ mi lórí àlìfùrání mo fi jọ́tọ́ bí mi búra àwọn nǹkan bẹ ní ọwọ́ mi lọ́wọ́ mi nǹkan bẹ ní ọwọ́ mi tí bẹ ní ọwọ́ mi tí bẹ ní ọwọ́ mi lórí ọ̀rọ̀ àlìfùrání kò sí ẹ tẹ́lẹ̀ ò ní kó tán I swear to God pray you don't pay your case is case 419 operation return our money or send this money that is it ẹ máa gbọ́ o 2020 làwọn mọ̀lẹ́bí ò ṣe é ra ilẹ̀ lọ́wọ́ àlìfùlání àwọn bọ̀dá mi àtàntí mi ra ilẹ̀ lọ́wọ́ àlìfùlání ní 2020 èmi ò tí ì mọ̀ talẹ̀ ńgbà náà torí ẹ mọ̀ bí wọ́n lérè pé kí ló dé tí wọ́n fi ra ilẹ̀ lọ́wọ́ mi 2020 èmi ò tí ì mọ̀ talẹ̀ sọ ti yé yín wọ́n wá ra ilẹ̀ yẹn ó wá allocate ilẹ̀ yẹn fún wọn lórí irọ́ wọ́n wá lọ bẹ̀ wọ́n wá lé wọn kúrò lórí ilẹ̀ tábà ti lọ ṣe tí wọ́n ń ṣe nǹkan bẹ̀ ọlọ́pàá àti army yóò lé wọn kúrò bẹ́ẹ̀ láti 2020 wọ́n ti waste a lot of money bẹ́ẹ̀ sí orí ilẹ̀ yẹn tí wọ́n lé wọn kúrò bẹ́ẹ̀ ó wá di this year February làwọn ẹ̀gbọ́n mi wá ṣe voice out wọ́n mú mọ́ra wọ́n voice out tó níbi tí wọ́n ní àmúmọ́ra dé wọ́n voice out fún anybody wọ́n sọ ní family meeting rárá wọ́n ti wá dé mọ́ra wọ́n wá voice out ní February this year yìí pé nǹkan sàn wọ́n o àwọn ará lẹ ojú abẹ́ o ni mo wá pé ọ wá fún wọn ní time pé ọ sanwó wọn tí a ti rí báwọn ẹyẹ mi ẹyẹ yẹn ẹyìn kí n ga jíjọlẹ ẹ má bá wọn wọ́n wá pè wọ́n nínú ìgbésí ayé wọn tí tọ́lọ́ fi nǹkan sí. láti má bínú mo fẹ́ wọ́n ọmọdé ẹlẹ́nu bọ́dá òdẹ́dẹ́ voice out o èmi mo fẹ́ lo táǹkì kan bíi táǹkì tán níbẹ̀ lèmi wá débẹ̀ mo wá rí pé wọ́n mọ̀ ẹlòmíì ti ṣe fẹ́ǹsì lèmi wá pè wọ́n fídíò call straight pé ìmọ̀lẹ́lẹ́ nílẹ̀ sí iṣẹ́ máa ń lọ bíbí bá tí àwọn àgbàna tó ju 1-2 bí ojú kìnìún àwọn tí wọ́n ti ṣe pé tí a bá gbúyàn jẹ lásán débi pé wọ́n ṣàyàn ládàá tí a bá gbúyàn jẹ àwọn ìhànà gidi náà kó sórí ilẹ̀ mú mi pé bọ̀dá ní fídíò call nìyẹn wọ́n lọ ti ṣiṣẹ́ mbẹ̀kẹ̀ mo wá pè àwọn bẹ̀rẹ̀ sí ń pè ìjọ yẹn ní ọ̀ndì ó jẹ́ February 20 tá a ti wà lórí kéèsì ojú abẹ tá a ti wà lórí ẹ̀ tá a ti ń da wábò lábẹ́nú ìyẹn mo ní kí n sọ kí n tún kí n rán ẹ létí sí. Okay, so wọ́n wá débẹ̀ wọ́n wá kọ̀ọ̀kẹ́ mọ́ tó gbọ́ o torí ìran ibi téèyàn bá ti wá tó bá ti wá yóò mọ tọ̀nà ìgbésí ayé èèyàn tẹ bá rò pé bóyá mò ń dànù pé fámìlì táwa ti wá àwọn ò kí ń wo koko ìtẹ́lọ́rùn ti tẹ́ wa lọ́rùn wọ́n wá agree láti 2020 pé kó fi 200 sórí ẹ̀ 200,000 kì í ṣe 2 million o kì í ṣe 3 million o kì í ṣe 4 million o kì í ṣe 20 million o wọ́n wá agree pé ok 200 ló fẹ́ fi lé nílẹ̀ tán ti rà láti 2020 wọ́n wá fi 200 sí ọwá náà sanwó fún wọn láti February mo wá fẹ́ bọ́ta ní March mama jí wá pè mí yẹn firstborn mama tèmi wá pè mí pé kí ní sùúrù àwọn ti pè é láti March yóò sanwó ó wá di àná ọwọ́ send fake alert 7 million 8.3 àbí 8.5 lówó tó fẹ́ san fún wọn ó wá ní o ti send owó yẹn láti 9 o'clock láàárọ̀ àná owó yẹn wá fẹ́ẹ̀lì ó sì wà lọ́nà mọ́kà ọ̀nsá sàfà ọ̀nsá márùwà lọ́wọ́ sẹ́ni pé kò tí ì síjà báyìí mi ìdẹ̀ tí ìbẹ̀rẹ̀ wàhálà ẹ wá wo adúrú month tí mo fún láti February March April May 3 months tó ti lówó sanwó kò sanwó yẹn sẹ́ni pé mo ti try tó nǹkan bẹ ní ọwọ́ mi lórí àlìfùrání mo fi jọ́tọ́ bí mi búra àwọn nǹkan bẹ ní ọwọ́ mi lọ́wọ́ mi nǹkan bẹ ní ọwọ́ mi tí bẹ ní ọwọ́ mi tí bẹ ní ọwọ́ mi lórí ọ̀rọ̀ àlìfùrání kò sí trailer ò ní kó tán I swear to God I am not ready to do that with you just pay our money and let's just forget about it pay my brother's money sanwó àwọn bọ̀dá mi fún wọn pátápátá everybody máa lọ family tèmi ò sí pé bóyá òun wá ìtàn wa káàkiri ìtàn wa wà lórí Google kò sẹ́ni family kò nídìí pé òun fẹ́ lọ wá tàn ìran bí tèmi ti jáde ìtàn tèmi
ó wà lórí ìtàn gbogbo àwọn ìran mi lórí o Àjọkẹ́ ọmọ bàbá ọmọ ìyá kan náà ni wá bọ̀dá tó gbá ìtàn wá wà káàkiri lọ jẹ́ àjọlọmọ wa tó o bá ti rí ìran mi tó bá ti gbá orí tá a ti lo 419 fún orí gbé wa jáde ìtẹ́lọ́rùn ni wọ́n fi bí àwa ìtẹ́lọ́rùn náà fi tọ́ wa dàgbà àwọn bàbá tí wọn ò lo jìbìtì rí láyé dádì mi ò dẹ̀ ṣe iṣẹ́ kankan míì mò ń sọ títí dádì mi fi wọnú sàárè wọn àṣìṣẹ́ ní ìtújú àfáà lọ ìtẹ́lọ́rùn náà fi tọ́ àwa dàgbà I pray you don't pay your case is case 419 operation return our money Osenis money that is it lẹ́yìn eléyìí wọ́wọ́wọ́ ni wọ́n láì tàláì súnmọ́ bí láì wọ́wọ́wọ́ ọ̀yá ẹjẹ́ gbogbo ẹjẹ́ lọ